ìpàdé kí aago mọ́kànlá àbọ̀ òní tó lù láàárọ̀ yìí. Mo máa gbọ́rọ̀ ìyàyọ̀.
kò tẹ́ tí ń kàn. Ó tó gorí òkè mímọ́ ìwá. Lẹ́yìn ìsìn àárọ̀ yìí, pẹ̀lú ọmọ ìgbẹ́ni tó ń bẹ lórí òkè wákàtí ìṣẹ́gun yìí, mo gbàdúrà lórúkọ Jésù Kristi ilẹ̀kùn yẹn tó o bá tún bọ̀ ó máa ṣí. Báyìí ni Olúwa lórí Jèhófà wí. Níbi tí ènìyàn méjì mẹ́ta wà ní orúkọ mi, èmi wà láàrin wọn. Nítorí pé májẹ̀mú rẹ̀ fẹ́ bí. Mo ní lẹ́yìn ìsinyìí, ilẹ̀kùn tó ti kàn tí wọ́n ṣí fún ọ. Bó o bá tún bọ̀, ilẹ̀kùn yẹn máa ṣí.
alágbára tán. Ará mi ò ní tàn yín jẹ. Ídọ́ọ̀mù Ísọ̀ kò ní alágbára títí àfikọ́ nínú ìwé ìṣe àwọn ọba àti ìwé àwọn ọba. Níbẹ̀ láti kọ́ tó bá lọ́wọ́ kúrọ́nìkù kejì orí 21 níbẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ wá sọ nípa Édọ́ọ̀mù wípé ní àkókò tí Jèhórámù ó sì ṣe nígbà náà ni Ídọ́ọ̀mù ṣẹ̀ṣẹ̀ wá fọ́ àjàgà Júdà wò lọ́rùn rẹ̀. Gbogbo àti bàbá ti wọnú ìpè náà ti gbàgbára lọ́wọ́ ẹ̀ wọ ọdún tó ti lọ káwọn ọmọ ìran ọmọ kó tó gbàgbára padà ẹ lọ́wọ́ yẹn sókè padà. Ó mú àmúṣagbára mi. Tó kù ti mú lọ.
àti àdúrà ohun tí mo sọnù nípasẹ̀ ìlágbára ògo ni ire ni ìbùkún ni ohun rere tí mo sọnù nípasẹ̀ ìlágbára àwọn ọjọ́ ìgbàgbọ́ màmá ìgbàgbọ́ fún ọmọ yìí gbogbo ohun tí mo sọnù nípasẹ̀ ìlágbára ọ̀dà wọ̀.
wọnú kọ́mpánì náà ní orúkọ Olúwa ọmọ ogun Ísírẹ́lì. Mo pàṣẹ ìjẹ Jésù kó rọ̀ sínú kọ́mpánì. Gbogbo ìgbà ṣiṣẹ́ mi lára ìgànnà ẹ̀jẹ̀ Jésù yá pé jáde. Olùwọ́síjú àwọn ọ̀tá rẹ̀ gbogbo ìgbà pé sẹ́gun fún ní àyíká ilé ẹ̀jẹ̀ Jésù yá pé jáde. Olúwa gbogbo ẹni tó ń lo agbára lé mi lórí.
mo gbàdúrà fún yín wọn ò ní pa ọdún jẹ́ lẹ̀. ìbádẹ́dá tí gbogbo wà ní ìṣọ̀kan ká orúkọ Jésù lẹ́ẹ̀kan Ọlọ́run nígbà méje gbogbo ẹ̀dùn fẹ́ lo agbára láti gba ọdún jẹ́ fún mi. Olúwa má jẹ́ kí lọ́ọ̀ lá mọ́ bá. Yes.